This is Ile Alayo. And this house where you see, oh, you know fit rest, oh. Anytime, any day, they know they rest, oh. Face me, face you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Àwọn ọmọ rèé ṣàpọ́n lóore àwọn ọmọ tí ọ̀jẹ̀ ló bàjẹ́ oúnjẹ ọmọ tí lè gbésáyà lórí dọ̀rọ̀ mi. Kí ló ń wò sọ fún mi kí ló ń wò òun wo àwọn wàlẹ́ àṣírí àwọn tó jẹ́ pé torí wọn lọ́lọ́run fi dáná já àná ọwọ́ aránjúmọ́ kankan òun wò ó pọ̀ sùúrù. Ìwọ wọn kí ló wọ̀ tí mo wò ni pé sáwọn ọmọ sì wá délé yìí báyìí mo ń ṣe kàfàrà lára wọn ni wàláhì mo ń ṣe kàfàrà lára wọn ni wọ́n. sóòsì rò pé n tó ń ronú àbó ń ro nǹkan mi. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ẹ̀kọ́ mi mo sì gbẹ̀kọ́ mo ń ṣe kàfàrà lára wọn ni. ọmọ gbẹ́kọ̀ síwọ̀ náà lẹ́nu yá máa ká ń tà ń ká lọ kó tó di pé àwọn ajá àná mọ̀ wọlé. àmì tí mi ti ń wòye. kò ní wòye sójú ẹ náà wòye kò sí tó ń wò ní. máa wo tó bá ṣe tán kọ́ ọ̀rọ̀ mi sí máa ká tán ká lọ. lọ́nà ṣé àtúnwá ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báyìí. wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní nítorí ọkàn àṣetánì ti gbà lọ ìwọ tó ti wo 4 cardinal point. Hello ẹsẹ̀ head of house ibo ló wà wá nǹkan mà nígbẹ̀yìn bàjẹ́ wo nǹkan ti fẹ́ bàjẹ́ lẹ́yìn yẹn tó bá rí nǹkan tí ojú mi ń rí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí ìríkùrí ní kọ́lọ́ má jẹ́ kẹ́yàn rẹ̀ sórí àwọn wèrè tó wà nílé kí náà ti porúkọ lórí burúkú ọmọ yìí ro sí aṣẹ́wó ọmọ játijàti yẹn tó bá rí àwọn aṣẹ́wó olórí burúkú tó kó wọlé ọmọ àti fẹ́ sọ lédi ilé àṣàna yàsìn ọlọ́run gbọ́ àwọn tó kó wọnú ilé yìí wọ́n lé ní 100 wọ́n wà nínú ilé wọ́n tún ṣẹ́kù síta mi ò tiẹ̀ mọ nọ́mbà kò ṣe pé mo kà bọ̀ bó ṣáà rí pé wọ́n pọ̀ ó ṣeé ṣe kán ju 100 yẹn lọ. ṣé wàá mọ ohun tó ṣẹlẹ̀ mo á bẹ̀rẹ̀ sí ní fetí sára ògiri káàkiri kí lè máa gbọ́ ohun tí wọ́n sọ wo ẹsẹ̀ wọ́n ti gbalé mọ́ ẹ lọ́wọ́ tán tó o bá dé ní wákàtí òwò yìí kó máa bọ̀ níbi tó wà yẹn wọ́n á gbalé mọ́ ẹ lọ́wọ́ sórí u-turn tí wọ́n máa mú mọ́ ẹ lọ́wọ́ o ìwọ́gàn ò ní mọ bí wọ́n ṣe rìn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. See everywhere all red. You could do that falafolo for us. For your own mouth. I beg us, all of us sit down, Richard. It's who wear red skin now you. Now you wear red skin. You don't red, truly. Now you wear red skin. This one again now. Who be that? Oh, soldier. Hey. Oh, soldier. The one and only. Oh, no. What the for you? Rosi ale ma Rosi kekele o soja wetin happen you know mo pé mi ò ké kọjá àyè mi you know that I sabi that one because I know you well me I always dey my lane I no dey trespass now as you dey like this you don't trespass because na my dormitory na you dey so wetin happen o soja that way o ti ní direction Yori, ọmọ kan wà ńbẹ̀ yẹn. I see one yellow purple wey enter your room now and I like am bàjẹ́. You get this, you can't get this. If you wife material, I want to make una help me make I dey fire am. I want knack am. I don't understand you. I you like mean that girl way? Yeah. Way. You don't get her. No problem. That's small thing be that. Thank you. Now money for hand. Back for ground. Owó lọ́wọ́ báyìí. Ẹ̀yin lẹ ni. Kí ló fi mí pè? I get money. Oh, mommy ni. Me? Oh, soldier. You know say I dey get pension. I dey get pension well. I get money I got money plenty. Oh, so just leave that one. Okay. That will not be issue. No problem. If you talk say money, they no wahala. Oh, Titon. Sure you go fit pay. I no go pay. Fine. So you go tell me now. If na short time you want. Abi. And if na daybreak, as it's by perfect gbamoju ni. I be player. Ma gbamoju ni. Ọlọ́run, ma gbamoju ni. Ṣó láwọn. Mo fẹ́ fún àwọn ẹ̀yà. I want tear in net. Bàbá ìfìyẹn lẹ́nu ò ṣe jàre. Ọlọ́run. Okay, mo ti gbọ́.
tó bá yẹ pé ẹ fẹ́ gba short time it's just 10,000 naira. tó bá dẹ̀ pé ẹ fẹ́ gba mọ́jú like pé ẹ fẹ́ ṣe daybreak it's just 25,000 naira péré. Then light the place. Why now? Why? I don't talk and say I want marry am now. No be bribe price I want pay. Happy with you. You talk go front, you talk and come back. And they tell you another thing, they talk another thing. No be very price. Should be say you get money. I get money. No be you be a soldier. Okay, what you go. Hey, Ale ma Rosie. Rosie. Ẹ káàsán ma. Ẹ káàsán àǹtí. Yes ma. Àǹtí Ṣèdí ńkọ́? Wọ́n lọ sọ́jà. Kí lẹ fẹ́ rà? Ẹ fún mi ní mínímì chinchin méjì. My Bonvita too. Ẹ wo ẹ má dá lóhùn jàre, ẹ fún mi ní chinchin. Ẹ má ṣe bẹ́ẹ̀ àǹtí. Gbogbo àwọn ọmọ wa ló ní Bonvita. Kódà ó dáa kó mọ wà nínú water bottle tí wọ́n ń gbé lọ sí school torí pé ó ń ṣara wọn lóore. Ṣé rí tèmi? Kò sí nǹkan tó lè jẹ tí ò ní mu Bonvita sí. Òun ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Torí pé ó ń fún wọn ní okun àti agbára pípé. Ẹ ra tiẹ̀ náà fún. Ẹ jẹ́ má dá lóhùn. Ṣé bó ní ìsọlẹ́nu ọmọ ló kọ̀ fẹ́ yá? Bonvita ṣẹ̀ṣẹ̀ tán ní ìjẹta yìí ni. Mama, I know, but buy another one for me. Kódà ẹ fún wa lẹ́yọ̀ kan. No, mommy, remember we are two. 2 kọ́ 5 ni. Ẹ wo ẹ fún mi lẹ́yọ̀ kan jàre. 1,008 lówó yín. Ẹ̀fún àbẹ́jì oríṣiríṣi kí ló dé tí Jagaba máa ń kọjá ìyá rẹ̀ gangan báyìí náà kí ló dé agbúrò ààrẹ ìgbọ́lé ni lẹ́nu ọ̀nà mi èkìsà àdáradá. wèrè wo nìyẹn ta ló ń gbálẹ̀kùn bẹ́ẹ̀ yẹn lé mi lórí mo gbé ẹgbàá mo lọ ìṣí onígbó mo kẹrọ àbí wọn ló ń gbálẹ̀kùn mi bí ọmọ tálákà bẹ́ẹ̀ yẹn. bàbá ìyálà yẹ tálákà head of us lọkọ̀rọ̀ pọ̀kọ̀ lè ṣẹnu sí yánmayàmá kọkọ̀ dédé sọ̀rọ̀ síbẹ̀ yẹn bàbá ẹ̀ tálákà. ṣé di bálabàlà. kí ni mú ẹ. ìgbàdìgbéraga olórí burúkú ìtàlí ẹ ó dẹ̀ wá bí òun wá gbálẹ̀kùn mi bẹ́ẹ̀ yẹn òun mọ̀lẹ́kùn ẹ̀ òun mẹ́nu ọ̀nà ẹni tó wà ń bẹ̀ ni orí ẹ̀ yí ni. orí àwọn tó ní ẹ yí. wá ìwọ èyí ṣé àìtọ́ ní wọ mi ni because kò yé mi nígbà tí èmi head of house tí mo kanlẹ̀kùn tó jáde síta nígbà tó dẹ̀ tí mi yẹn ṣé ó yẹ kó ṣì máa dún Jagaban ṣé ó yẹ kó ṣì máa dún. ìgbóná ti bu ẹ tí ì bá jẹ́ pé ìgbóná bu ẹ ó yẹ oṣù wo ló jẹ náà tó fẹ́ mẹ́gbẹ́ ẹ mo ń bí ẹ léèrè òun wá bí òun wá sọ pé ìwọ kìíní kan jọ ó yẹ wo ló jẹ mo gbé aṣọ tí mo sá síbẹ̀ rè lọ́wọ́ ẹ kí ló ṣe kí ló ṣe wá lọ́pẹ́ mi ò tí ì dá sílẹ̀ lẹ̀ tí wọ́n bá bí ẹ dá ṣé ìwọ ò mọ̀ pé ó máa ń rẹ okùn bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n mú aṣọ òṣì bó ṣe ẹ́fì tó yìí tó sá sẹ́nu ọ̀nà mi ó fi bíbà yìí sílẹ̀ ó wá ń sáṣọ síbẹ̀ yẹn mọ́kàn ó wọ̀ pé kí ló ń gbó òórùn gbó ni mo gbọ́ tí mo fi jáde mi ò mọ̀ pé aṣọ òṣì ẹ̀kú ranù kí ló ṣẹlẹ̀. mo sáṣọ síbí mo tún sá síbi kí ló kọ ẹ tí n bá sá ó dẹ̀ lọ kájọ mi aṣọ mi ló dà lẹ́yìn. wá ṣé ilé bàbá làbà bẹ́ẹ̀ ó jẹ́ nànà tèmi bẹ̀rẹ̀ tó wá sáṣọ sí. ìwọ mú aṣọ èmi mọ́dé mọ́dọ́là ó daṣọ mi lẹ̀. wọ́n sọ fún ẹ pé wà á jẹ́ dédé yà. wọ́n sọ fún ẹ pé máa ń rẹ wáyà ó máa ń rẹ wáyà bẹ́ẹ̀ ni tó bá rẹ wáyà yẹn bó ṣe wà yẹn ó máa já ni tó bá rẹ lé ilé ẹwọ́ aṣọ pàápàá táwọn yìí tó bá rẹ agbó adéfàyà nígbà tí wọ́n wá sáṣọ òsì ṣé kó rẹ wáyà mi kó wá já ibo ló fẹ́ kí n má sáṣọ mi sí. mo dẹ̀ sọ o. wípé mo dẹ̀ ti fà o wípé mi ò ní pa obìnrin mọ́ o kí eléyìí wà láyé ó yẹ kí n pa eléyìí kẹwọ́ ọlọ́run kí ni mo. ìyá ẹ ló máa pa ṣé wọ́n fẹ́ gbọ́ wọ́n bá bí eré kò má tètè make corruption. dọ́ta ló gbójúlé ní aláyọ̀ yìí. wọ́n sọ fún ẹ. ta ló gbójúlé náà. máa lọ pé ẹsẹ̀ làgbà tí mo wá pé ẹsẹ̀ làgbà tí ẹsẹ̀ làgbà bá máa fi dé ibi báyìí. ìyí tó jẹ́ kékeré àti tóbi nínú dúkìá wèrè igbó àtòṣì tó wà nílẹ̀ ẹsẹ̀ làgbà bá dá gbogbo àbọ̀ síta lọ́la ni bẹ́ẹ̀ ni níṣojú ẹ̀mí mi bó ṣe máa jẹ́ nìyẹn. ṣé di balabala. excuse me ìgbà ló fẹ́ lọ pé ẹsẹ̀ làgbà. máa pẹ́ lọ́rọ̀ la. orí ẹ̀ burú ó ṣe pé kó máa bọ̀ lóru. kí ló yẹ tí mi ò lè pè. ìwọ. tí bá pè sí adé bí ọ̀sán lóru bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ
tí o bá pé ẹsẹ̀ làgbà o ní ṣe gbangba gírídì gbà. ìwọ lọ́la wọ́n tó ṣe yẹ wọ́n á jẹ́ dẹ́ndẹ́ yẹ aṣọ tèmi. wà á igbó ló ń jẹ́ kó máa rò pálágbára ni ẹ́ olóṣì ní tẹ́fà tí mo gbọ́ ẹyọ kan yín máa ń dọ́bù síbi mẹ́wàá ni. àwọn bọ́ọ̀sì tó ya ti wèrè lè ni máa dùn mí. jẹ́ lọ pẹ́sẹ̀ làgbà ajẹ́ bí ọ̀sán lóru jẹ́ kí tí wàá ṣe ọlọ́nà ọ̀nà mi ẹsẹ̀ làgbà ajẹ́ bí ọ̀sán lóru wà wá mọ̀ wípé èmi ni head of this house bẹ́ẹ̀ ni àṣẹ tí Buhari pa máa panu lẹ́yìn bẹ́ẹ̀ ni máa jẹ́ kó mọ̀ pọ́bìnrin làgbà o tó bẹ́ẹ̀ igbó yí ẹ lórí. Ṣèdíbàlà excuse me. ọfẹ fọkàn mi di ọfẹ fọkàn mi di. Ṣèdíbàlà ìwọ. tí ẹsẹ̀ làgbà bá kẹ́ mọ́ bí tó ti fẹ́ fọkàn mi nídìí ayé ẹ̀ máa bàjẹ́ ni bẹ́ẹ̀ ni ọfẹ fọkàn mi di. Ṣèdíbàlà please jẹ́ kí ọyàn ẹ kó wájú mi please. kí ni ẹrù ẹ yẹn jẹ́ kó lọ́dọ̀ mi. àwọn bọ́ọ̀sì mi tí ó sì lára àwọn náà kọ́ gbogbo òṣì ó yẹ kó lu eléyìí pa fún mi ni. Ọlọ́run yà máa jẹ mí ru nọ́mbà yóò jẹ mí rí Ọlọ́run. Ile Alayo, oh, Ile Alayo. Waiting man no go see for this the motto. Every day na so trouble for this the motto. Soldier go, soldier come, problem no dey stop. Giri ẹsẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n tún ti ń jẹ̀ṣẹ́ o. In this house where you dey see oh, you no fit rest oh. Anytime, any day, they no dey rest oh. Face me, face you, palava, èyí tún lè kú oh. Èrò ọjà olóò, kí láti máa ṣe yìí sí oh. Landlord ń ṣe tirẹ̀, tenant gan ń ṣe tirẹ̀. Àgbà ò mọ́ra ẹ̀ lágbà, ọmọdé yẹn ò ṣe bí èwe.